mọ̀ pé n ò lè padà sínú ẹgbẹ́ òṣèlú ADC mọ́, ṣùgbọ́n ṣá ẹgbẹ́ APC gbọ́dọ̀ fún mi ní ipò mìíràn. Ìyábọ̀ Ọbásanjọ́ ló sọ bẹ́ẹ̀. Ìjọba Nàìjíríà kàn ń parọ́ tàn yín ni o, kò sẹ́ni tó ń pa wá débi tí wọ́n máa gba ohun ìjà wa lọ́wọ́ wa. Àwọn agbésùmọ̀mí ló sọ bẹ́ẹ̀. Ọ̀gágun Christopher Musa ti sọ̀rọ̀, ó ní àwọn agbésùmọ̀mí kì í bẹ̀rù ikú rárá o ní kété tọ́wọ́ bá ti tẹ̀ wọ́n. Brigadier Sunny Usman ti sọ̀rọ̀ tako ẹgbẹ́ agbésùmọ̀mí gbogbo. Ṣàdédé lọmọkùnrin kan bẹ́ sódò lójijì lórí afárá Third Mainland Bridge o. Àwọn agbésùmọ̀mí kì í bẹ̀rù ikú o nítorí ó dàbí ẹni wípé wọ́n ti máa ń tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú àwọn olórí wọn ni o. Ọ̀gágun Christopher Musa ló sọ bẹ́ẹ̀. Lára àwọn àlàyé tó ṣe, ó ní lásìkò tí ọwọ́ bá tẹ àwọn agbésùmọ̀mí wọ̀nyí wọn kì í bẹ̀rù rárá o, àti pé egbògi olóró tí wọ́n máa ń mu lóòrèkóòrè kì í jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn fi ìyà jẹ wọ́n. Ó tẹ̀síwájú pé àwọn agbésùmọ̀mí fúnra wọn ti máa ń gbà wípé iṣẹ́ táwọn ṣe yìí ó ṣeéṣe kó já sí ikú o, tí wọn kì í sì ń bẹ̀rù láti fẹ̀mí wọn wéwu. Ìyábọ̀ Ọbásanjọ́ ti fárígà o, ó ní àfi kí ẹgbẹ́ òṣèlú APC ò fóun ní ipò mìíràn bí wọ́n bá ṣàkọ̀ láti fóun ní ipò gómìnà. Ó ní lóòótọ́ lòun ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú ADC lọ́jọ́ pípẹ́, òun kò sì lè padà síbẹ̀ mọ́ o, àmọ́ ṣá òun máa tẹ́wọ́ gba ipò mìíràn tí ẹgbẹ́ APC bá fún òun. Ṣáájú ni Ìyábọ̀ Ọbásanjọ́ ti sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú iléeṣẹ́ oníròyìn kan, ó ní kì í ṣe pé òun dìídì fẹ́ du ipò gómìnà ọ̀hún, àwọn kan ló sọ pé kí òun jáde láti du ipò náà, mo sì ti sọ fún wọn tẹ́lẹ̀ pé n kò fẹ́ ṣe o. Èyí ni ọ̀rọ̀ tí Ìyábọ̀ Ọbásanjọ́ sọ lẹ́yìn tó lulẹ̀ láti du ipò gómìnà ní ìpínlẹ̀ Ògùn. Brigadier Usman Sanni ti bu ẹnu àtẹ́ lu àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí, ó ní àwọn tó ṣe ìdásílẹ̀ Boko Haram pátápátá ló ti filẹ̀ ṣaṣọbora láti ọdún 2009. Àmọ́ ṣá bí ẹgbẹ́ náà tún ṣe ru sókè padà kò ṣẹ̀yìn àwọn ikàn lórílẹ̀‐èdè Nàìjíríà o. Ó ṣàlàyé pé ohun tí wọ́n fẹ́ gbà nínú ìgbésùmọ̀mí ni kò tíì yé àwọn rárá o. Àwọn èèyàn wọ̀nyí ló sì jẹ́ kó dàbí ẹni pé àwọn kò kojú òṣùwọ̀n láti kojú àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí náà. Ta ló wá ń parọ́ báyìí o? Ṣàdédé darí fọ́nrán kan tó ṣàfihàn àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí kan lórí ayélujára. Wọ́n ní kò sẹ́ni tó ń pa àwọn rárá o débi tí wọ́n máa gba ohun ìjà lọ́wọ́ wọn. Wọ́n ní irọ́ pátápátá ni wọ́n pa fún àwọn aráàlú pé àwọn ológun ń pa àwọn o, wọ́n sì ń gba ìbọn lọ́wọ́ wọn. Fọ́nrán náà sì ṣàfihàn bí àwọn agbésùmọ̀mí náà ti ń dára wọn lára yá pẹ̀lú ohun ìjà ogun lọ́wọ́ wọn. Ọpẹ́ o, àwọn apẹja dóòlà ẹ̀mí ọkùnrin kan tó bẹ́ sódò lójijì. Àjọ LASTMA ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà wáyé lórí afárá Third Mainland Bridge ní ìlú Èkó ni o. Wọ́n ṣàlàyé wípé ṣàdédé lọmọkùnrin náà páàkì ọkọ̀ rẹ̀ sẹ́bàá ọ̀nà lórí afárá Third Mainland Bridge ọ̀hún tó sì bẹ́ sódò lójijì. Wọ́n ní ọpẹ́lọpẹ́ àwọn apẹja, àwọn ni wọ́n tajú rí lọ́ọ̀kan tí wọ́n sì dóòlà ẹ̀mí rẹ̀. Kéku ilé ó gbọ́ kó sọ fún toko o, ìjà ẹ̀sìn là ń jà o, ẹnikẹ́ni tó bá kọ̀ láti tú èrò rẹ̀ pa yóò fẹ̀mí rẹ̀ dí ni. Àwọn agbésùmọ̀mí ló sọ bẹ́ẹ̀. Ìgbà kẹta rèé o tí mo máa díje du ipò ààrẹ ṣùgbọ́n tí n kò ní wọlé. Àtíkù Abubakar ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde. Ọ̀gágun Musa ti ṣe ìwádìí lórí àwọn agbésùmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà o. Èyí lohun tó sọ o. Shuabu Aruwa tó jẹ́ agbẹjọ́rò fún Malami ti bu ẹnu àtẹ́ lu ẹ̀sùn tí wọ́n fi kàn án o. Agbẹjọ́rò fún Malami Shuabu Aruwa ti bu ẹnu àtẹ́ lu ẹ̀sùn tí wọ́n fi kan Malami àti ọmọ rẹ̀ o. A gbọ́ pé ìjọba ti yọ ẹ̀sùn tí wọ́n fi kan Malami, èyí tó ní ó fi owó ṣèrànwọ́ fún ìgbésùmọ̀mí. Wọ́n ní Malami àti ọmọ rẹ̀ Abdulaziz ni wọ́n jẹ́ ń jẹ́jọ́ ẹ̀sùn fífi owó ṣèrànwọ́ fún àwọn agbésùmọ̀mí o àti ohun èlò ìjagun tí wọ́n bá nínú ilé wọn láì kìí ṣe jagunjagun àbí ológun. Ṣàdédé la rí tí ìjọba yọ ẹ̀sùn fífi owó ṣèrànwọ́ fáwọn agbésùmọ̀mí kúrò lára ẹjọ́ tí Malami ń jẹ o. Akínlolú ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Ó ní ìjọba ti ṣe àtúnṣe sí àwọn ẹjọ́ tí Malami ń jẹ nítorí ẹ̀sùn àtijọ́ ni, ṣùgbọ́n ṣá yóò máa jẹ́jọ́ lórí àwọn ẹ̀sùn mìíràn àti àwọn ohun èlò ìjagun tí wọ́n bá nínú ilé rẹ̀ láì kìí ṣe jagunjagun. Àtúngbọ́ pé nígbà tí Malami wà ní ipò agbára ó ṣe àṣìlò rẹ̀ látàrí bó ti kọ̀ láti fẹ̀sùn kan àwọn tó ń gbowó sílẹ̀ fún ìrànwọ́ àwọn agbésùmọ̀mí lásìkò tó wà nípò mínísítà ètò ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ti tún fi òfin gbé àwọn tó yẹ kó fòfin gbé látàrí bí wọ́n ti lọ́wọ́ nínú ìgbésùmọ̀mí lásìkò náà. Àwọn agbésùmọ̀mí lérò wípé bí àwọn tí ń jà fún ìsìláàmù yìí yóò jẹ́ kí àwọn orí ìbùkún pọ̀ gbà táwọn ó sì wọ àlùkìámọ̀. Ọ̀gágun Musa ló sọ bẹ́ẹ̀ o. Ó ní àwọn ti ṣe ìwádìí fínífíní lórí ohun tó ń bí ìkọlù àwọn agbésùmọ̀mí wá. Òun sì rí i pé àwọn kan nílẹ̀ òkèèrè ló ń ṣagbátẹrù ètò náà tí wọ́n sì ń gbé owó ńláńlá àti ohun ìjà tó lágbára jùlọ fún wọn.
ọ̀gágun Musa ṣàlàyé wípé ìjà ẹ̀sìn lásán làwọn agbésùmọ̀mí wọ̀nyí ń jà o, ìdí nìyí tí wọn kì í fi bẹ̀rù ikú rárá tọ́wọ́ wọn bá ti tẹ̀ wọ́n o, nítorí tí wọ́n ti lérò wípé àwọn ń jà fún ànábì Muhammed ni àwọn yóò sì gba èrè rẹ̀ ní ìkẹyìn ọjọ́ ayé wọn. Ó ní àwọn ẹlẹ́sìn Islam tí kìí ṣe ti Nàìjíríà àwọn ló ń ṣagbátẹrù ètò náà lẹ́yìn tí wọ́n sì ti kọ́ àwọn agbésùmọ̀mí ní ẹ̀kọ́ òdì, wọ́n sì ti gbàgbọ́ wípé tí wọ́n bá ti pa àwọn tí kìí ṣe ti Islam àwọn yóò gba èrè púpọ̀ níbẹ̀ ni. Àtíkù Abubakar ti padà sọwọ́lẹ̀ o, ó ní òun máa ṣe àtìlẹ́yìn fún ẹnikẹ́ni tó bá díje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC nítorí òun ti gbìyànjú láti du ipò náà lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n tí gbogbo rẹ̀ kò lójútùú o. Ọjọ́rú ọjọ́ 15 oṣù kẹrin ọdún 2026 ní Àtíkù sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ètò kan. Ó ṣàlàyé wípé àwọn tí ń gbèrò láti fẹnukò lórí olùdíje kan tí yóò du ipò ààrẹ lọ́dún 2027 nínú ẹgbẹ́ òṣèlú ADC. Ó ní lóòótọ́ òun kò wọlé ìbò abẹ́nú tí wọ́n ṣe kọjá yìí ṣùgbọ́n ẹnikẹ́ni tí ẹgbẹ́ àwọn bá fà kalẹ̀ ní òun máa ṣe àtìlẹ́yìn fún un kódà kó jẹ́ Peter Obi. Àtíkù ló sọ bẹ́ẹ̀. Ó ti ń di wọ́wọ́wọ́ o. Kélédùn òun ṣàánú wa ni. Ṣẹ́yìn náà ti gbọ́ bí àwọn ẹgbẹ́ Boko Haram ti ń dúnkokò mọ́ àwọn ará ìlú lórí fọ́nrán kan. Wọ́n ní àwọn mọ̀ọ́mọ̀ ṣe fídíò yìí ni o kí gbogbo àgbáyé lè bá a rí. Wọ́n ní bí àwọn ará ìlú bá kọ̀ láti yí ẹ̀sìn wọn padà sí Islam àwọn máa jẹ wọ́n run tán pátápátá ni. Wọ́n tẹ̀síwájú pé ìjà táwọn ń jà yìí ìjà ẹ̀sìn ni o gẹ́gẹ́ bí ànábì Muhammed ti sọ tẹ́lẹ̀. Wọ́n ní àwọn fi àsìkò yìí ṣe ìkìlọ̀ fún àwọn ìlú Ìgòṣè ní ìpínlẹ̀ Borno láti tètè máa tún èrò wọn pa bí bẹ́ẹ̀ kọ́ wọ́n fi ẹ̀mí wọn sínú ewu ni. Ìbẹ̀rùbojo sì ti gbalẹ̀ kan ní ìpínlẹ̀ ọ̀hún báyìí ṣùgbọ́n ṣá wọ́n ní àwọn ti fi ọ̀rọ̀ náà tó àwọn ẹ̀ṣọ́ aláàbò létí o àti àwọn kọmíṣánná ọlọ́pàá àti àwọn ọ̀gágun sójà. Àwọn sì ti ń ṣe ìpàdé àpapọ̀ láti lè mọ ìgbésẹ̀ tó yẹ lórí ọ̀rọ̀ náà. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Àzánù ń jábọ̀ ròyìn títí ìgbọ́ yín. Ire o.